tẹ̀tẹ̀ yìí ni Yorùbá máa ń pè ní tẹ̀tẹ̀ àdáyébá. Tẹ̀tẹ̀ yìí yàtọ̀ sí tẹ̀tẹ̀ dágun, ó yàtọ̀ sí tẹ̀tẹ̀ ẹlẹ́gùn. Báwo ni tẹ̀tẹ̀ yìí ṣe rí? Kí ni ìyàtọ̀ tó wà láàrin wọn àti tẹ̀tẹ̀ dágun tàbí tẹ̀tẹ̀ ẹlẹ́gùn? Wọ́n wá ara tẹ̀tẹ̀ yìí, wọ́n rí pé ò ṣẹ́gun kankan bẹ̀. Sórí bí mo ṣe ń fọwọ́ wọ́, sórí pé ò ṣẹ́gun. Tẹ̀tẹ̀ yìí ò lẹ́gun kankan lára, kò lẹ́gun kankan níwájú, kò lẹ́gun kankan lẹ́yìn. Ó ní Yorùbá máa ń pè ní tẹ̀tẹ̀ àdáyébá. Ìyàtọ̀ tó wà ń bẹ̀ nù pẹ̀lú tẹ̀tẹ̀ tó jẹ́ tẹ̀tẹ̀ ẹlẹ́gùn tá a máa ń lò tá a bá fẹ́ ṣiṣẹ́ ìgbóná, tá a bá fẹ́ ṣiṣẹ́ ìtúwáyé, tá a bá fẹ́ ṣiṣẹ́ ẹ̀bẹ̀ àgbà, tá a bá fẹ́ ṣàwọn iṣẹ́ míì. Kódà àwọn èèyàn á máa lo tẹ̀tẹ̀ irú eléyìí tí mo sọ yẹn láti ṣiṣẹ́ afọ́bọn àti arẹta. Ṣùgbọ́n ibi tí mò ń lọ kọ́hùn, bó lọ ṣe lè lo tẹ̀tẹ̀ yìí tí Yorùbá ń pè ní tẹ̀tẹ̀ àdáyébá yìí láti di ẹni tó níyì láwùjọ. Olódùmarè, dákun mọ̀mọ̀ jẹ́ ń tẹ́ láwùjọ. Ọ̀rọ̀ àwọn míì tán bá dáwùjọ, ayóògbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀, ayóògbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀, ayóògbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Àwọn kọ́ Olódùmarè ní ẹ jẹ́ a kí bàbá wọn, ẹ jẹ́ a kí ìyá wọn, tàbí ẹ jẹ́ a kí aláwo wọn. Bó lọ ṣe lè lo tẹ̀tẹ̀ tó fi dẹni iyì láwùjọ, tó fi dẹni ayé ń wárí fún, tó fi dẹni ayé ń bù yìí fún. Iṣẹ́ tí mo fẹ́ sọ yìí lè ná ọ lówó, ṣùgbọ́n owó lónìí kéèyàn náà ó fi gba ìdálẹ́, ó sàn wípé kéèyàn mọ̀ náwó ó sì mọ̀ wá níyì. Wo tẹ̀tẹ̀ àdáyébá yìí, mọ́ bínú, nígbà táwa ń bọ tẹ̀tẹ̀ ó ní èmi ò lè já dànù. Sórí tẹ̀tẹ̀ yìí ó ní wàá wá tí ó pọ̀ díẹ̀, wàá já tèso orí ẹ̀, wàá já tèso orí ẹ̀, bí sórí ẹ̀ ṣe mọ rí náà rè. Sọtí rí sórí ẹ̀ tó bá gbẹ tán, tó bá fọ́n kábàá wo bíi ni ó ti dìde. Wàá já tèso orí ẹ̀. Tó bá ti wá já tèso orí ẹ̀, wá odidi ọká kan. Odidi ọká tó bá pé pérépéré, kì bá àjókù, kì bá àjáàyè, ojú odidi ọká. Tó bá ti rí odidi ọká yìí wàá kọ́kọ́ kó tẹ́lẹ̀ ìkòkò, ni wàá gbé tẹ́lẹ̀ ìkòkò, wàá ká sínú ìkòkò. Tó bá ti ká odidi ọká sínú ìkòkò, sórí sọ̀rọ̀ pé tó bá ká ọká báyìí, tó ká báyìí, tó ṣe ríbi ti báyìí, tó ṣe ríbi ti báyìí, sọ̀rọ̀ tó bá ká tó bá ṣe ríbi ti báyìí, sọ̀rọ̀ pé àárín báyìí, àlàfo máa ń wà ń bẹ̀. Sórí àlàfo tó wà láàárín yìí ni wàá wá já ewé yìí, ni wàá fi ewé yìí há, wàá fi ewé yìí síbẹ̀ yípo. Ṣó ti rí báwọn? Ó wàá bá mi wá kówé mẹ́rìndínlógún. Ó wàá kó kówé mẹ́rìndínlógún, wàá fi bò ó lórí mọ́lẹ̀. Kówé mẹ́rìndínlógún yẹn wàá ṣe lọ́nà tó fi jẹ́ pé yóò bu àti ọká àti ewé yìí tẹ̀tẹ̀ àdáyébá tí ó bò mọ́lẹ̀. Ó wá wá àtàrí àjà mẹ́rìndínlógún kò lè lórí. Wá ìkódẹ mẹ́rìndínlógún 60 filé. Wá ìyẹ́ agbé mẹ́rìndínlógún filé. Ìyá àlùkò mẹ́rìndínlógún fi síbẹ̀. Tó bá tún ti wá fi síbẹ̀ tán, ó wá tún mú ewé tẹ̀tẹ̀ àdáyébá yìí, wàá wá bò mọ́lẹ̀, wàá wá dà tí ó bò lórí mọ́lẹ̀. Ló bá parí. Tó bá bẹjọ́ lórí, ó wá bá mi jó ògùn yìí kó jó. Tó bá jóògùn tó bá jó gúdúgúdú, ó bá parí iṣẹ́. Wọ apá kan mọ́ṣẹ́ dúdú kó máa fi wẹ̀. Apá kejì wọ́n lè máa fomi lò, wọ́n lè máa fọtí lò, wọ́n lè máa fi míìkì lò. Wá gbọ́ o. Tó bá ti wá lo iṣẹ́ yìí tán, rí i pé o ò ní ìbálòpọ̀ ní wákàtí méjì lẹ́yìn ìgbà tó bá lò tán. Ọ̀gbọ́n mi yé, tó bá jọ́kùnrin lọ bá lò, rí i pé ọ̀bọ̀bìnrin lájọṣepọ̀ ní wákàtí méjì lẹ́yìn tó bá lo iṣẹ́ yẹn tán. Tó bá jóbìnrin ní ó rí i pé o ò ní ìbálòpọ̀ ní wákàtí méjì lẹ́yìn tó bá lo iṣẹ́ yẹn tán. N tí ń sọ rèé. Ká sọ pé o lo iṣẹ́ ìtàn láago 10, o fọṣẹ yẹn wẹ̀, ó sì wá fi wẹ̀ tán lo ẹbu ẹ̀ tán. Mọ̀ wá ní ìbálòpọ̀ tí ó fi di aago 12. Lẹ́yìn aago 12 ọ̀sán ni o tó ní ìbálòpọ̀, tàbí lẹ́yìn aago 12 tó tẹ̀lé ni o tó ní ìbálòpọ̀. Agbára Ọlọ́run, iṣẹ́ ó ṣiṣẹ́ fún ọ, yóò jẹ́ bí iná, yóò ràn bí òòrùn láṣẹ Elédùmarè. A tún máa ń lo ewé tẹ̀tẹ̀ àdáyébá yìí fún ẹ̀rọ̀. A máa ń lo ewé àdáyébá yìí fún ẹ̀rọ̀. Irú ẹ̀rọ̀ wo ni ẹ̀rọ̀ ọfà ní? Yorùbá máa ń lo ewé àdáyébá fẹ́ràn ọfà. Kí ọfà ayé má bàa bá ọ. Mo jẹ́wọ́ mo pọ̀, kéèyàn má jẹ́wọ́ sàn. Tó o bá fẹ́ jẹ́wọ́ ayé, bó lọ ṣe lè lo ewé àdáyébá, tẹ̀tẹ̀ àdáyébá yìí fún ẹ̀rọ̀ ọfà. Ohun tó ṣe rèé, ìwọ já èso ẹ̀ báyìí. Èso yìí ni ọjà. Tó bá ti já èso yìí, ìwọ po èso yẹn mórí lẹ́yìn tó bá ti lọ̀ tán. Tó bá ti lọ̀ tán pò mórí, wọn fòrí ra. Tó bá lè fòrí nìkan rárá, o lè pò mọ́ kírìmù míì, ọmọ fi rárá. Jáde pé òrí wà nínú ẹ̀. Ló bá parí. Ayé a máa sọ ni láta, ayé a máa sọ ni lépè. Bó lọ ṣe lè lo tẹ̀tẹ̀ àdáyébá tí èpè àti atayé ò fi ní bà ọ́. Olódùmarè. Sórí, oró èso kan yìí,
oró èso kan ìpéré yìí ata náà yìí jù báyìí náà lọ táyé máa ń sọ ni ọ̀tá yìí ò ní bá ọ ọ̀tá yìí ò ní bá ọ kò ní bá gbogbo èèyàn olólùfẹ́ iléeṣẹ́ The Ọ̀fẹ́ Baba Ventures ohun tó wà rè sọrí tọ̀jà ìdáyé báyìí ìwọ já tó bá ti já báyìí ìwọ lọ tó bá ti lọ mọ̀ dá sínú epo kọ́ máa ńlá tó bá rí ilé ìwé wà lọ́wọ́ mi bó ṣe kéré wọn ìwọ lọ báyìí dá sínú epo tàbí kọ́ jẹ́ kọ́ fi sẹ́nu kọ́ jẹ́ kọ́ wá lá epo sí wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan lóṣù túra lájẹ láti bẹ̀rẹ̀ oṣù yẹn tókun oṣù yẹn ó fi parí kò sẹ́ni kankan tó lè náwó sí ọ tí ó mú ọ láṣẹ Elédùmarè ó fẹ́ pè mí sí nọ́mbà yìí 09065636184 ìlú Òṣogbo láwà àdúgbò tó ń pè lọ́kìnní láwà lóṣogbo ọ̀hún àmìbọ̀ tó bá dé jọ́ṣà àkọ́kọ́ lóṣogbo ìwọ gbé ọ̀kadà láti bẹ̀rẹ̀ lọ sí iléeṣẹ́ The Ọ̀fẹ́ Baba Ventures tó bá ti dé bẹ̀ ọ̀ ti rí jọ́ṣà yẹn lápá àlàáfíà báyìí tó bá kọjú sọ́nà Ìlòbù ọ̀nà Elérùkú báyìí tó wá rí sáìbọ̀ iléeṣẹ́ The Ọ̀fẹ́ Baba Ventures níbẹ̀ wọ́n tó sáìbọ̀ sí bọ̀ látọjọ́ Monday sọ́jọ́ Sátidé làá fi dálejò lóhùn eré o